lórí ìpàdé àpérò kan tó wáyé láàrin àwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ gíga fásitì nílùú Ìbàdàn lánàá nípínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tó kó àwọn àgbààgbà ẹ̀sìn sínú. Àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí, kí n tó máa lọ, ó ṣe mí lè mọ̀ tó bá jẹ́ pé Kristẹni ní bá ń pariwo tí wọ́n ṣépè tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n sọ oríṣiríṣi kòbákùngbé lórí àpérò tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn lánàá láwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, kò bá ti dùn mí torí pé orogún òwò ni àti ìlara ẹ̀sìn yóò wà lára tí wọn, kò síbi tí ò sí, kò tí wọn ò lè dùn mí. Ṣùgbọ́n ká rí mùsùlùmí afọ́nufọ́ra, òpònú, ẹ̀gọ̀ tó náà wá bọ́ta tí a pàápàá jùlọ dèdè ọmọ òpònú kan ajabàbó ń jákẹ́ẹ̀tì tó náà bọ́ta tó sẹnu bí èso yeye báyìí tí pé àwọn àfáà kan àwọn ní wọn gbé gúnmí wá, àwọn ní wọn ṣe gbá wá. Mo láyọ̀ láti sọ fún yín pé ètò tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀ lánàá níbi àpérò, gbogbo tí wọ́n gbé bẹ̀ sọ pátá ẹ á mọ sọ́lẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ táwọn èèyàn kọ̀ọ̀kan sọ láwọn tá a ní lọ́wọ́. Nínú àwọn tí wọ́n pe Sheikh Ahmad Gumi, wọ́n pe baba mufti àgbà Sheikh Daud Muromala Hasan fúnlẹ̀ Yorùbá, wọ́n pe baba Al-Waziri fúnlẹ̀ Yorùbá, wọ́n pe baba Kúnlé Sanni, wọ́n pe baba wa Dr. Shafin, wọ́n pe baba onímàálù aṣáájú gbogbo wọn lẹ́rí, wọ́n pe Dr. Ashraf Abdullah, wọ́n pe oríṣi àwọn prof, wọ́n pe àwọn àfáà láti ilẹ̀ Yíbò, wọ́n pe nílẹ̀ Haúsá náà tí èsì Dr. Gumi nìkan, wọ́n pe àwọn oríṣi àwọn àfáà láti ilẹ̀ Haúsá, nílẹ̀ Yíbò, kódà wọ́n pè ní South, wọ́n pè ní South East, wọ́n pè ní South West níbí báyìí náà. Káwárí mùsùlùmí kan tó náà ayanu ẹgbàgà tí ó wà bọ́ta tí ó wà lókè bóyá òun lè máa fi ọ̀rọ̀ yìí tí wọ́n fi catch cruise nígbà tí orí ẹ̀ ti ṣe kíni, orí ẹ̀ ti dàrú, àbúlé máa sọ kú sọ. Gbogbo tí wọ́n gbé bẹ̀ sọ ìpàdé àtúnṣe ní kíni, ìpàdé àtúnṣe ní wọ́n ṣe ń bẹ̀, wọn ò ṣe ìpàdé bí kò ṣe dàrú. Gbogbo tí wọ́n sọ ń bẹ̀ nípa ọ̀rọ̀ tí wọ́n pa mọ́ àwùjọ mùsùlùmí, wọ́n sọ̀nà àbáyọ bí gbogbo ètò ọrọ̀ ajé bí ó ṣe ran bí ètò ọrọ̀ ajé orílẹ̀ Nàìjíríà bí ó ṣe lọ gbẹ̀yìn àgbébẹ̀ sọ. Ẹ̀sìn mẹ́jẹ̀ tàn yín nínú àwọn tí wọ́n pè nílẹ̀ Yorùbá bíi náà, bọ́lá yàrá sọ fún yín pé àwọn ìgbìmọ̀ rabata àwọn náà wà ń bẹ̀. Kódà àwọn sọmọ bíi bàbá oúnjákẹ́ẹ̀tì wọ́n pa àwọn náà sí jókòó. Kódà ìṣẹ́jú wọn gangan ni bàbá wa Kúnlé Sanni tí wọ́n jẹ́ chairman Muslim committee fún Ọ̀yọ́ state. Ibi ìgbìmọ̀ gangan, ibi ìjókòó gangan ni wọ́n ti ń sọ̀rọ̀ sí bàbá oúnjákẹ́ẹ̀tì pé wọn ò lẹ́tọ̀ọ́ àti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ibẹ̀ ni wọ́n ti ń sọ níṣẹ́jú wọn náà bẹ̀rẹ̀ níṣẹ́jú àwọn ọmọ ìsọmọgbé bàbá oúnjákẹ́ẹ̀tì ni wọ́n ti ń sọ ń bẹ̀. Láti wá sórí ẹ̀rọ agbágbé ṣùgbọ́n ìwà tẹ̀ ń kọjú wa lójú eléyìí fi hàn pé ẹ̀yin ọ̀sẹ̀ sìn ìṣẹ́ tó ẹgbẹ́ sìn lẹ́ ń ṣe rádaràdà tẹ̀ ń sọ nípa ìjókòó táwọn àgbààgbà fa àwọn tó jẹ́ pòfẹ́sọ̀ lóríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì káàkiri orílẹ̀ Nàìjíríà tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ronú pé bó ni ọ̀nà àbáyọ fún ìgbésí ayé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà látara ẹ̀sìn. Ìwọ kan wá bọ́ ta ìwọ tẹ́ pé ọ̀sẹ̀ ẹnu pẹ́tẹpẹ́tẹ bí ẹnu dẹ̀dẹ̀rìn, ìwọ náà bọ́ tọ̀ wá kò lè máa bẹnu àtẹ́lù wọn. Wọ́n pe Gumi wá bí wọ́n ṣe invite Gumi wá láti north náà ṣe invite gbogbo àwọn táwọn sọ yìí náà wà tí wọ́n pàdé níbẹ̀. Kì í ṣe pé bẹ́ẹ̀ àwọn bàbá mufti àgbà Sheikh Daud Muromala Hasan ni wọ́n pe Gumi wá, wọ́n pe gbogbo wọn jọ pàdé níbẹ̀ ni. Torí dé yìí gbogbo ẹ̀yẹn wa tábàáyé nǹkan tí wọ́n sọ̀rọ̀ pé wọ́n fẹ́ mú bandit wọ ilẹ̀ Yorùbá, ẹ dákun sẹ́ẹ̀sẹ̀ ń pààyàn sówó ilẹ̀ Yorùbá bíi Abrahamu tí wọ́n mú lọrin, nǹkan tí wọ́n mú nílùú Ìwó, tí wọ́n mú ní àwọn tí wọ́n ti mú ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti pààyàn ńkọ́, àwọn tí wọ́n bandit ẹgbẹ́ ìbò tí bàbá wa sọ ní bàbá wa Kúnlé Sanni sọlá ni wọ́n ní internal terrorism kọ́lọ̀ bá kọ́ sànù wa. Ẹ dákun ẹ jẹ́ àgbà láàfíà láàyè ká mọ̀ torí ìlara àbí ẹ̀gàn àbí kẹta ká mọ̀ lẹ abọ́tọ̀ ká mọ̀ lẹ ókọ tí èsì táwọn èèyàn ká mọ̀ lẹ mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́. Gbogbo olólùfẹ́ ojú ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo káàkiri àgbáńláyé ní tí wọ́n gbé ìlú Ìbàdàn sí ní àná ní gbogbo àwọn àjọ àfa àpáta wọn ò gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàjẹ́ o tí wọ́n pe Dr. Ahmad Gumi sí kì í sì bàjẹ́ ní aṣọ ń bẹ̀ o. Tẹ́ ẹ bá sì gbọ́ nǹkan tí Sheikh Ahmad Gumi sọ ǹdí ẹ̀rí máa sọ kọ́mọ́dà bí gbàtẹ́ pé bóyá ó ń gbé lẹ́yìn Dr. Ahmad Gumi, kò sí dọ́kàn pẹ̀lú Dr. Gumi. Ṣùgbọ́n láti wá lẹ bọ́tọ̀ máwọn afá wa ńlẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ gbé ìgbésùnmọ̀ wọlé Yorùbá, irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ o, kò sí ń tọ́jọ́ o. Eléyìí jẹ́ kó yá pé mùsùlùmí ọ̀kan báyìí ni wá, ẹnìkan ò lè fi ọ̀rọ̀ dúndùn ọ̀rọ̀ ẹnu kó wá sí kẹ́ni kó wá tú wa káwá wọ̀ sẹ́lẹ̀yàmẹ̀yà o, kò jù bẹ́ẹ̀ lọ, ó dàbọ̀.